ìyàwó gómìnà àná ní ìpínlẹ̀ Ondo arábìnrin Betty Anyanwu Akeredolu ó mà ti tú àṣírí ikú tó pa ọkọ ẹ̀ olóògbé Olúwarotimi Akeredolu tí gbogbo ayé mọ̀ sí Àkẹ́tì. Bẹ́ẹ̀ lobìnrin náà ti jẹ́ kó di mọ̀ pé ìgbàgbọ́ nínú àwọn wòlíì àti iṣẹ́ ìyanu ni ló jẹ́ kí ọkọ òun kó pàdánù ẹ̀mí ẹ̀, àti pé ká ló ti gbọ́ nǹkan tí òun bá a sọ ni èèyàn tó gbọ́ àwọn àmọ̀ràn tóun sọ ọkùnrin náà kò bá má ti kú lójijì kó sì tó sọ òun di òpó ọ̀sán gangan. Bí ẹ kò bá gbàgbé, ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2023 èyún December 27, 2023 ó ní erin ńlá wò ní ilẹ̀ Yorùbá nígbà tí gómìnà Olúwarotimi Akeredolu tó tún jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó kú sí orílẹ̀-èdè Germany lẹ́yìn tí ó ti fi ọ̀pọ̀lọpọ̀ oṣù tó ti fi ṣe àìsàn, tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà náà ni wọ́n gbé òkú ẹ̀ wá ìlú ìpínlẹ̀ Ondo láti wá sìnkú ẹ̀. Ṣá o, oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ nípa ikú Akeredolu, tó sì jẹ́ pé ohun tó hàn síta táwọn èèyàn mọ̀ jù ni pé àìsàn jẹjẹrẹ ìyún kánsà inú ẹ̀jẹ̀ tí olóyìnbó ń pè ní leukemia ni wọ́n ló ṣe Akeredolu, èyí tí ó sì gba ẹ̀mí ẹ̀ lọ. Ṣá o, níṣe ni ìyàwó ẹ̀ arábìnrin Betty Anyanwu Akeredolu ọmọ bíbí ìpínlẹ̀ Imo ni ló máa ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ lórí àṣírí tó pa ọkọ ẹ̀. Níṣe ni obìnrin náà sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣẹ̀ ṣe báyìí pé ìgbàgbọ́ nínú iṣẹ́ ìyanu àti àwọn wòlíì ló gba ẹ̀mí lẹ́nu ọkọ òun. Ó ní nígbà tí àìsàn Akeredolu tó ní agbára, òun gbà á nímọ̀ràn yìí pé bọ́rọ̀ bá ti rí báyìí ilé ìwòsàn ni èèyàn gbà lọ láti ṣe ìtọ́jú, ṣùgbọ́n tó ní àdúrà, àwọn òróró ìṣẹ́gun àti àwọn áńkáṣífù yún aṣọ funfun pélébé táwọn pásítọ̀ wòlíì ńláńlá máa ń gbàdúrà sí ìlà Akeredolu gbójúlé, nítorí pé ó nígbàgbọ́ nínú iṣẹ́ ìyanu, sì gbàgbọ́ pé àwọn wòlíì náà wọ́n lè gbàdúrà fún òun tí àìsàn tó ń ṣe òun yóò fi lọ. Ṣùgbọ́n Betty Anyanwu Akeredolu jẹ́ kó di mọ̀ pé ìgbàgbọ́ Akeredolu ìgan ló padà pa, nítorí pé irọ́ báńtá ló pọ̀ láàrin àwọn tó ń pera wọn ní wòlíì ní Nàìjíríà, nítorí pé àdúrà àti iṣẹ́ ìyanu tán làwọn ń ṣe kì í ṣe òtítọ́. Ó ní àsìkò ikú ọkọ òun yìí lòun mọ̀, tó sì ní ká lọ́kọ òun ti tètè gbọ́ ìmọ̀ràn tóun fún ni láti lọ ṣe àyẹ̀wò kó sì gba ìtọ́jú nílé ìwòsàn. Ó ṣeé ṣe kó má tí ì kú báyìí, àti wípé lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yíwọ́ tán tí gbogbo àwọn àdúrà àwọn wòlíì òṣìṣẹ́ ìlú tó lọ gbà láti gba ìtọ́jú, èyí tó ní ó jẹ́ kí ẹ̀pà kó má bòrò mọ́. Ṣá o, ọ̀pọ̀ àwọn kìrìsìtẹ́nì pàápàá àwọn wòlíì iná ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Betty Anyanwu Akeredolu sọ yìí. Wọ́n ní kó má ṣe sọrú ẹ̀ mọ́. Wọ́n ní iṣẹ́ ìyanu òtítọ́ wà. Wọ́n ní bóyá àwọn ayédèrú wòlíì àti ìránṣẹ́ Ọlọ́run ní Akeredolu àti ìyàwó ẹ̀ kó sí lọ́wọ́. Wọ́n ní táwọn fẹ́ kó mọ̀ ní pé àwọn ojúlówó wòlíì tó Ọlọ́run sì ń lò tó ń ṣiṣẹ́ ìyanu sì wà, ṣùgbọ́n kí Betty Anyanwu Akeredolu kó mọ nǹkan tí yóò máa fẹnu ẹ̀ sọ, nítorí wọ́n jẹ́ kó di mọ̀ pé ilé ìwòsàn tó ń gba ọkọ ẹ̀ níyànjú kó lọ náà tí àwọn èèyàn kì í kú níbẹ̀ ni, àti pé ṣe gbogbo nǹkan ni wọ́n ń rí tọ́jú ní ilé ìwòsàn.